Hello, hello. Ẹ̀yin èèyàn mi. Tẹ bá ń gbọ́ Fuji kíní kan commotion, báwo ni wọ́n ṣe máa ń sọ? Fuji house commotion, òun ni ọ̀rọ̀ ilé kábíyèsí. Oríṣiríṣi. Wọ́n jẹ́ ká máa rí drama ní gbogbogbò. Gbogbo ìyàwó tí kábíyèsí lọ kó sáàfin. Àṣé àrà ńlá náà ń dá. Alára tó ń ṣiṣẹ́ àrà. Òun ní ilé kábíyèsí. Ó ga jù. Bí ẹ bá gbọ́ tẹ́lẹ̀ ilé ni, ẹ tún gbọ́ tẹ́lẹ̀ lọ́la, ẹ gbọ́ tẹ́lẹ̀ lọ́la. In fact, ó ga jù. Ní àtúgbọ̀ yẹn o, allegedly. Wọ́n ní Mariam ó ti kúrò láàfin finally. Ṣé mo pọ́n ní sí àwa sáàfin? Wọ́n sọ fún kábíyèsí. Ṣé mo pé kábíyèsí, wọ́n ti wọ̀nù kábíyèsí. Kó má jẹ́ kí àwọn obìnrin yẹn súnmọ́ o, òun ò gbọdọ̀ súnmọ́ wọn. Kó má jẹ́ kó ní nǹkan kan pọ̀ pẹ̀lú wọn o, òun ò gbọdọ̀. Careless yẹn, wọ́n láti gba yẹn kábíyèsí tí ń reserve pẹ̀lú bí Mariam. Wọ́n ló lọ gbé oyún fake tó lóhùn lóyún. Ọlá lóhùn lóyún. Ká tó rí jọ́ mélòó yìí, a ti gbàgbé ẹ̀. Ọ̀túnla tún lóhùn lóyún. Ká tó rí jọ́ mélòó, a ti gbàgbé. Wọ́n ní àṣẹ ọgbọ́n tó fi ń rope kábíyèsí, tó fi ń rope kábíyèsí. Òun ni gbogbo oyún ẹlẹ́yà tó lóhùn ní. Tí kábíyèsí ò bá sọ fún pé kó kúrò láàfin, kò ní mọ̀ pé òun lóyún. Gbogbo oríṣiríṣi tactics ló tí à ń ṣe lóríṣiríṣi. Agbélé ìwálé ni, agbétọ̀ òun wá lọ́la. Gbogbo ẹ̀ kò sí tó ṣiṣẹ́ nù fake kíní arrangement tó ń ṣe. Fake náà ni gbogbo ẹ̀. Ló bá ní ìtó kúrò láàfin lánàá. Wọ́n ló ti park gẹ́gẹ́ bí a ṣe gbọ́. K'Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní bó ṣe dé nìyẹn. Wọ́n ní ṣe ló kàn wọnú chamber kábíyèsí. Kábíyèsí ni eléyìí tó wọnú chamber mi, kí ló ṣẹlẹ̀? Kí ló ń wá? Kábíyèsí ṣe bí ìyàwó òun ni ìyàwó yín lòun. Báwo lẹ ṣe máa sọ fún òun pé kó má wá chamber, kó má ṣe kíní. Tó ń bá wọn, ṣé èèwọ̀ ni kó ń wá sí inú ilé ọkọ? Kábíyèsí ni. Má invite ẹni tó fẹ́ wá sọ́dọ̀ mi. Ṣé má invite, ó ní láíláí, ó ní tòun kọ́ o. Mi invite ẹ̀ bọ́ta. Ó ní kí ni? Wọ́n ní pẹ̀lú bí kábíyèsí ṣe sọ pé òun invite ẹ̀ kó bọ́ta. Wọ́n ní ṣe tó ń wọnú ilé, tó ń wọlé, tó ń wá bí tó máa jókòó sí. Kábíyèsí ni bọ́ síta. Mi ì pè ẹ́. Mi ì dẹ̀ ní ìdí ẹ. Tí n bá ní ìdí ẹ, màá ránṣẹ́ pè ẹ́. Ló bá yarí o. Pé tó wá pé Naomi ń sìn. O ò ní sọ fún pé kó lé ta. Ó lè síta. Ṣé Naomi àti ìwọ àti Naomi wá ó jẹ́ sàwáwù kan? Ẹ wà nínú sàwáwù tó máa fi Naomi. Yọ Naomi kúrò nínú ọ̀rọ̀ yìí. Sọ̀rọ̀ Naomi bí wà. Kí ni ti ẹ̀? Òun ti mọ̀ pé nígbà tí Naomi ti dé bí báyìí sí, o ò rí anybody mọ́. O ò ṣe kíni. Tẹ́lẹ̀ ó máa ń wọ ààfin anyhow. Kíní kan. Ìyẹn ní tẹ́lẹ̀ nìyẹn. Ṣùgbọ́n sìn, ó ti lè wọ̀ fún ẹ. Bọ́ síta ló bá ní lá. Wọ́n ní kábíyèsí wá wò sáà pé kí lòun fẹ́ ṣe fún ọmọbìnrin? Àbí kó òun pe àwọn security kan bá òun wá rú jáde kúrò nínú chamber o. Ó ní officer sọ, ó yá bọ́ta. Ó lóun ò bọ́ta o. Ní kó má bá òun sọ. Naomi ti yí ẹ lọ́pọlọ. Naomi ti ṣe gbá ẹ̀ fún ẹ. Naomi ti ṣe tẹ̀mẹ̀dù. Naomi ti ṣe wọ́n ní bí kábíyèsí ṣe mú ìfọ́tí olóyè tó hun wọn sí létí ni. Àfi gbọ́in. Wọ́n ní ló bá lọ́lẹ̀ wẹ̀ ojú ẹ̀ wá pa kọ́nàkọ́nà. Thank God pé gbọ́ pé ó ṣubú dànù. Wà sọ pé ó faint o. Bẹ̀tí wọ́n ṣàní bó ṣe dìde báyìí. Dídì tó dìde, ilé kòkò ń tàgbé. Wọ́n ní ilé kòkò ń tàgbé. Ló bá gbé ta pé Naomi ló máa jìyà ẹ̀. Ìyẹn ni ó tún dárúkọ Naomi. Kí ni Naomi ń ṣe fún ẹnu ọ̀rọ̀ yìí? Ṣé Naomi ló fọ́ ẹ létí àbí Naomi ló ní kó wá sí ààfin by force? Kó wá sí ilé òun by force? Bí kábíyèsí tún ṣe pa kúrò tí wọ́n ní bó ṣe lọ lé ní tó bẹ̀rẹ̀ sí ní pa ó ti mọ̀ pé tòun ti tán ní ààfin.
Naomi ló máa jẹ ìtọ́jú yẹn. Ọ̀tá Naomi dẹ̀ ni. Òun ló máa jẹ ìtọ́jú yẹn, Mariam. Òun ló máa jẹ ìyáláyà ìyà. Wọ́n dẹ̀ ń jẹ lójú páálí. Ẹni bá ní Naomi, tó bá ní ti Naomi báwo, tí ohun gangan lọ́nà máa ṣe yíkàṣìkà àwọn ogun ọ̀run á ba ayé wọn jẹ́, á bù fọ́jú lù wọ́n, á gbé òǹraye lé wọn lọ́wọ́. Àwọn náà máa ṣubú dànù. Ẹni tó yìn sọ tó yìn ń délé fún Naomi pẹ̀lú bọ́mọ yẹn ṣe sọ́fà ní ààfin yẹn. Wọ́n ní Naomi máa ń sọ wípé kì í ṣe pé òun try láti jẹ́ kí ìgbéyàwó òun àti kábíyèsí kó má ṣẹlẹ̀, pé ṣùgbọ́n àwọn ọ̀run mọ̀ ń pa ẹ̀. Àwọn ọ̀run ní sẹ́ẹ̀, ibi ìjókòó ẹ̀ nìyẹn. Ó ní gbogbo ìtóhun tí ẹ̀ ń ṣe pé bóyá òun ò ṣe mọ́, òun ò ṣe kì í ṣe dídùn náà ló, torí wàhálà yẹn ti pọ̀ jù. Pé bẹ́ẹ̀ tí ńgbà tí Ọlọ́run ti mọ̀ ń pẹ̀ pé ní ó di dandan pé ilé ẹ̀ lélẹ̀, ilé ọkọ ọmọ lọmọ ń gbé. Pé nítorí ẹ̀ ló ń ṣe wà. Kì í ṣe pé bóyá òun fẹ́ bá anybody du kábíyèsí àbí ó fẹ́ bá anybody du ipò. Ó ní ìjókòó tóun wà lọ́dọ̀ kábíyèsí, Ọlọ́run ló fòun síbẹ̀. Òun ò bá ẹnìkan janpata, òun ò dẹ̀ bá ẹnìkan ṣe jàgídíjàgan kankan. So ìyẹn lọ́lọ́run máa fi túbọ̀ máa gbé Naomi níjà because Ọlọ́run ló rán, kì í ṣe òun ló rán rẹ̀ láti wà láàfin. Ni àwọn tó jẹ́ pé wọn ò mọ nǹkan t'Ọlọ́run, ẹni tí wọn ò mọ Ọlọ́run, wọn ò mọ Ọlọ́run ni. Wọ́n máa sọ̀rọ̀ sí Naomi anyhow. Wọ́n mọ̀ pé bọ́n ṣe ń sọ̀rọ̀ sí Naomi, ẹ̀ṣẹ̀ náà túbọ̀ ń gbà. Ọlọ́run náà ń sọ̀rọ̀ sí tí wọ́n bá mọ̀. Wọ́n ní nígbà tí kábíyèsí tó tún pakuru tí pé ó tún lẹ́nu, wọ́n ní ṣe ló wá lọ sí yàrá ẹ̀. Tó bá ní ibà yóò ṣe ibi tóun tún lè gbé. Kábíyèsí ti hate òun tòde kọ́. Ṣé mọ̀ pé ògùn ẹ̀ bàjẹ́? Ó gbé nǹkan dání tẹ́lẹ̀ láti fẹ́ sọ pé bóyá kábíyèsí máa ṣe sùmẹ̀sùmẹ̀ fún un. Ẹ̀tù kábíyèsí gbòòrò ní nǹkan tí Naomi lò fún ẹ, òun máa make sure pé Naomi ló máa jìyà. Pé wọ́n fi pé bóyá wọ́n mọ̀ pé Ọlọ́run rẹ̀. Wọ́n rò pé bóyá ogun wọn yẹn náà nìkan, òun náà gbẹ́kẹ̀lé. Bóyá ògùn ló dẹ̀ dá wọn, bóyá ògùn ló lẹ̀mí wọn, Ọlọ́run ló yé. Because bọ́n ṣe wà yẹn, wọ́n ti ìṣe ti bá wọn ná. Ìṣe ti bá wọn. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní palẹ̀ èrò ẹ̀ mọ́ ló kó sínú mọ́tò wọn abẹ́rù náà tó kó wá, tó wá fi ń wájà, tó fi ń dúró de ikú tó fẹ́ pa òun láì ṣe kábíyèsí. Wọ́n ló sọ wípé 20 people ló ń fẹ́ pa kóun tó kúrò láàfin. Tóun bá tí accomplish nǹkan tóun fi ìtorí ẹ̀ dúró sí ààfin pé òun ò ní lọ. Ọpẹ́lọpẹ́ Síà tó wá. Wọ́n ní bí Síà yẹn ṣe sọ̀rọ̀ tán níjẹta, kò ní sọ̀rọ̀ tán. Wọ́n ní bó ṣe jíṣẹ́ yẹn tán tó ń lọ. Gbéjọ́ kejì kí kábíyèsí ṣe wá ní ó yá Mariam. Ìgbẹ́ là ń fi wí palẹ̀ èrò ẹ mọ́, ó lóun ò lọ. Palẹ̀ èrò ẹ mọ́, ó lóun. Kó tó di pé ó wọ ààfin lánàá. Ó wọ chamber kábíyèsí. Tí kábíyèsí tún búra múra pé tá ló pè ẹ́ síbi, kí ló ń wá? Wọ́n ní bí gbogbo ẹ̀ ní kábíyèsí sọ wípé léèní ni kò ní dọ̀la. Òun ni kábíyèsí fi ìbínú yẹn tó fi fún ní ìfọ́tí olóyè. Wọ́n ní pẹ̀lú ìfọ́tí yẹn ló fi páàkì ẹrù ẹ̀ lánàá tó fi lọ. Rámídé ni o. Kò ní padà wá sáàfin mọ́ lórúkọ Jésù lágbára ẹ̀jẹ̀ Jésù. Àwọn ogun ọ̀run máa kí kábíyèsí lẹ́yìn láti bá wa lé dànù. Because ìjọ̀gbọ̀n ẹ̀ pọ̀, wàhálà ẹ̀ pọ̀. Ẹni tó fẹ́ pa kò ní, ara ẹ̀ ló máa pa o. Wọ́n lẹ́ni tó fẹ́ pa láàfin ló ń wá, kò dẹ̀ ní rí kábíyèsí Naomi, Tádéníkáwò àti àwọn ọ̀bẹ́ta. Kò sí kankan tó máa rí pa. Òfo ló máa mú. Ayọ̀ Naomi àti ọkọ ẹ̀ máa pọ̀ sí. Àsìkò tí Naomi dé sáàfin, lágbára ẹ̀jẹ̀ Jésù, ire lójú wọn máa rí, ayọ̀ lójú wọn máa rí, ìdùnnú, ìṣẹ́gun ńlá. Àfi máa rójú, àfi máa ráyè. Ilé Ifẹ̀ á rójú, Ilé Ifẹ̀ á ráyè. Lágbára Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share, ẹ bá wa subscribe, kí ẹ bá wa love ẹ̀. Ẹ bá fi tó kù sí comment section torí ẹ̀yin èèyàn mi pàtàkì tó mọ bó ṣe ń dá sọ̀rọ̀. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Àmín. Bye.